bàbá wà ìwọ̀n tó bá wà fáníyàn rẹ mọ́. Lílábílà tù. Òdùbà tẹ́lẹ̀ máa fi yàn gbọ́dọ̀. Olóògbé fi ń ralẹ̀. Àmín. Kódà tí ẹ bá dàgbà tẹ́ ẹ dàgbà lọ́jọ́ bá pé àrídájú. Ọlọ́run sọ̀rọ̀ yìí. Àmín. Ó sì kí mọ̀lẹ́bí yípo. Àti kò tí ì kú ọdún kẹwàá ní Ọlọ́run sọ̀rọ̀ yìí. Àmín. Ẹnu wọn ṣe dákẹ́lẹ́ ìlànà káyọ̀ dáwà. Bismillahir-Rahmanir-Rahim. إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف ليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Bàbá náà fẹ́ sinmi. Ìjọ yọ̀ǹda kí wọ́n ti pé ìwọ̀. Bí wọn ò wá ta ni ó nà wọ́n. Wọ́n ṣe ń nà wọ́n. Ẹ lọ sinmi bàbá. Inna siyama دواء كل مصيبة وشفاء من يشكو على بلواه وشفاء من يشكو على بلواه رمضان شهر ọlọ́pàá ọtí tí àwọn ọba lójú ọ̀sùn fún ìfẹ́ bẹ́ẹ̀. Wọ́n fáyẹ́sà náà. Mo sọ̀rọ̀ kan ní Kírun. Bàbá wọn kí abala láti ẹ̀. Àwa wọ́n fọkàn tako ó sì yíwọ́. Mo ní ọlọ́pàá kì í sọ ojú àgbo. Kò sí tí ó gbé àwa níbi. Ẹ̀yìn aago náà ti lè plan aburú ojú aago. Wọ́n gbọ́. Àwọn ọ̀sẹ̀ ọ́fíìsà àwọn anìtẹ̀lẹ́dẹ̀. Àti káàkiri ayé gan. Gbàtí mi parí wá sí wọ́n kàn jí wo ọ̀kadà bóni. Wọ́n dá gbọ́dọ̀ ẹ̀mọ́ tó sẹ́yìn tí wọ́n jí ọ̀kadà bóni. Àwọn àlẹ́ ń wò sẹ̀sẹ̀ bí àjẹ́. Ẹ̀yà kò ní sẹ́ sí wà. Ọ̀kadà ẹ̀yà aago ní ẹtí kó sẹ́mi wọ́n wà gbé. Tàlẹ́ gbé òkú àti òní sọ̀fò. Aláàrùn kan wà tó ní òkè olúmọ̀rí ni. Ẹ̀yin aago ni ẹ máa káàkiri. Àwọn tí ó sàbúrú ó fọ́ ìgbà ń kú. Ẹ̀rọ tún ọ̀ka kí ni ẹ wá níbi? Ẹ wá dúró tì á. Tí wọ́n ń jáde lúwẹ̀ sẹ́mọ̀. Ọdẹ tó fẹ́ sún lọ́wọ́ rẹ̀ sí máa dúró nù yàrá ni. Àbọ̀ àti yàrá wọn yóò padà lọ. Àwọn àgbègbè ọ̀nà géètì ọ̀mùtì ọ̀pá ẹ̀sì ọ̀sẹ̀ náà sọ olówó rẹ̀. Wọ́n ti lè káyọ̀ mọ́ yàrá yóò ṣe ní dára rẹ̀ ni. Ẹ̀ sísẹ́ yín lẹ́yìn àgbo kò sí bí a fẹ́ ṣe wí. رمضان يا خير الشهور تحية وكيف بابا أولكم تضيف عليك من الجلال جلالا رمضان قد جئت تطرق بابنا bàbá wa aláṣekínú ntí àpapọ̀ ìgbà yìí alátàdá. ọmọ wọn lọ kọ́ni jí ìta ẹkú múra ẹkú pàpẹ́ pé bàbá máa. alátàdá tóbi ni àdúgbò yẹn ti wà níjọ́ náà torí ni mo fi yẹ sódò tó tẹ̀lé. وتريد منا ثم تدل ثم الذين أن نكون 14 ونين بوركينا فاسو وتريد منا أن نكون رجالا تبقى عليه هو بزكايا توغو إن الصيام عبادة سرية مكير والسر أيسر تلقون مجالا onípẹ̀ ọmọ lójú aláàfin onípẹ̀ ni tó lè bá sẹ̀ níjọ́ náà náà
onípẹ̀ kì í jálá àfi orí báwí. Ẹ ò ní bàbá o, wọ́n dà wọ àgbàlagbà yóò di inú ẹ sí inú ṣe bẹ́ẹ̀. Kí èèyàn tó lórí aláàfin yóò rí pẹ̀. Òde yóò pọ̀ ní bàbá. Wọ́n sọ́ọ̀rọ̀ yìí wà á nà lábí àjèjì bìrì. Olófàá kò ní tí wọ́n ṣe tí aláàfin ò ní wápẹ̀. Ó lọ wí. صدق الحديث وصح عنه تعالى. Nípa ẹbí kí ti tú yìí lẹ̀, ọkùn díẹ̀. Wọ́n tú lẹ̀, wọ́n mọ̀ bẹ́ẹ̀ nípa ẹ̀sìn tó. Wọ́n mọ̀ ọjọ́ fún ni tí wàá tú lẹ̀ tààrà. أصوم لي وأنا الذي أجزي به. Ọ̀rẹ́ mi tó ti pẹ́. صدق الحديث Ìrètí lọ́dà. وصح عنه تعالى. Ìgbà tẹ́lẹ̀ tí bàjẹ́ bá wọ̀ ti gbé ní 25 years right. صدق الحديث Ìrètí lọ́dà. صح عنه تعالى. Bàbá yà sí. Ẹ̀túwájú yọ̀ pé. Èdè ọ̀la. Ìṣẹ̀lẹ̀ wúyẹ́ náà kan nì. Ẹ̀ ní parẹ́. صوم تصوح قال Ayọ̀ Ìsá ọ̀rẹ́. Ṣéèbù. Ìjọba ìmọ̀ wọ̀ lórí mi. قال خير الورى Deputy President. وبذاك Gbogbogbò. أوصى Àbájí Yahya Ibrahim. صحبه Kogi State Chairman. والآل Kogi. Ọmọ ọ̀fà kan bẹ tẹ́lẹ̀ máa ń tọ́jú ní Kogi. Ṣẹ́gbẹ́ dáadáa báyìí. Ọmọ ọ̀fà kan wà níbẹ̀. Ṣẹ́gbẹ́ dáadáa báyìí. Ó wà nínú kọjá ní Steel Restaurant. Ọmọ ọ̀fà ni òkú náà tẹ́lẹ̀ bá dáàbò ní ẹgbẹ́ gbé fún o. Ibi ìlàjì ní ní sí o. Gbogbo oúnjẹ tí yín ní ọba àjẹbẹ ní ti máa máa jẹ́ o. Olùbàkẹ́rẹ́ òkú wa ni wọ́n rẹ̀ níjẹ̀ òní. وبذاك أوصى Ní sí Restaurant náà. والآل Ní sí ọmọ níyìn lọ́kọ̀ ọmọ ọjọ́ mú gẹ̀dẹ̀gbẹ̀. صوم تصيح Ó dà kí tẹ́bádé lẹ́lẹ́ ìwọ lẹ́kì. قال خير Ọmọ inú lẹ́nu mi sí o. وبذاك أوصى صحبه والآل. Ó parí. Ibẹ̀ lẹ́tí bá dẹ. Bẹ́ẹ̀ bá ń dẹ́ ní 1 million. Ẹ sọ́ni 10 million. وبذاك أوصى صحبه والآل. Aláàjì Chief Abdulrasaq. Ariwo ìkọjá. Òkìkí ìkọsù. Ariwo lẹ́wọ̀. Ẹ̀tọ́ bá dìrù ní Mọ́kà. Tí ọ̀dọ́ ní kò dín ọjọ́ tẹ wá kí nílé Abbas. كان قام ليلا Ẹni tí a ní kó kí ní ẹ̀nà tí ò kí ní. Ó ṣe rí kúrò nínú. باكيا وحزينا. Àdùnnà náà wà bẹ́ẹ̀ lórí ẹ̀kọ́ yá. Ọ̀ ní aláàjì náà ní kò dín ìwé ni mo rí kí ni. Ọlọ́run sọ̀ kí. Gbogbo tó kí lára rẹ̀ kó kúrò nílẹ̀. ملأ الفضاء Ariwo ẹ̀ síbẹ̀ náà ni. تضيعا وأمينا. Kúrò ìdámi lẹ́bí yóò sọ̀sì orí ikú ni. ملأ الفضاء تضيعا وأمينا. Aláàjì Díkìrì Azeez. NUSW Ọ̀yọ́ State. Ọ̀dà sẹ́yìn ni mo kí Ọ̀yọ́ ẹ̀bá kí bàbá tẹ̀. Ẹ̀dùnkú dáadáa. يدعو الإله Nàìjíríà tẹ̀lé bẹ̀rẹ̀ rúwà. يقول ربي أمتي. Ìwọ̀n tó lé ní ìpele gbogbo tí máa wọ̀ yìí. يدخلها Èmi ṣe dánú gẹ́gẹ́. حتى تحوز نعيما. Aláàjì Adéwọlá Nasiru Abuja. NUSW. لا Mo kí Ọ̀yọ́. حتى تحوز نعيما. Mo kí Dr. Mrs. Mariam Yasin. Princess. Mo bá mi.
ọmọ adébó yìí nù. يا أيها الراجون وصل حبيبكم alẹ́ ẹni tí mo fẹ́ bẹ́ẹ̀. صلوا عليه وسلموا تسليما ọ̀sán mi ni kí n sọ̀rọ̀ lónìí. صلوا kí ni ló tọ́ tẹ́ sí. عليه وسلموا تسليما ọjọ́ lọ. ọjọ́ lọ púpọ̀. أيها الراجون وصل حبيبكم torí wọ́n retí mi ní ọlọ́run pẹ̀kọ́ ọba láwọn orí ẹ́sítéètì báyìí fún olùdó lọ bọ́lọ̀. صلوا عليه bí wọ́n ṣe lọ ọmọ òkú mọ̀ lọ́nu. وسلموا تسليما à ń jẹ́ lọ ní. صلوا gbogbo yín lé lẹ́yìn bá òkú máa bọ̀ sílẹ̀ náà. عليه وسلموا تسليما àwọn mẹ́sì kọ́ yìí. àwọn mẹ́sẹ̀ ẹ kárí. àwọn ọmọ yàtí nù. yàtí ó yàlẹ̀ yìí. ẹ wọ́n lọ. كم قام ليلا باكيا وحزينا bàbá yàtí. bàbá àgbàmúta ọ̀rọ̀ wọn nípa ọlọ́run ẹni kí wọ́n ra wọn. ẹ̀mí ní nǹkan méjì tó ṣẹlẹ̀ nígbà ádámà lẹ́ẹ̀kan náà. ẹ̀rọ kẹ́kọ̀ọ́ ojú sí mi. kiri bẹ́ẹ̀. ملائكة تضرعا وأمينا adéṣì bẹ́ẹ̀. ملائكة تضرعا وأمينا bàbá yàtí sẹ́ ń gbọ́. dọ́pọ̀ ẹnu ìwé máa jẹ́ ìtọ̀rọ̀ yìí. nǹkan méjì tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà. olóòtú bọ̀. ìwọ́sẹ̀ ní yàtí. kí ló dé gan-an tí ádámà fi dáná kó tèso. ó dáràn ni. àlejò ádámà dáràn ni. ọmọ dáràn lónìí. kọ́mọ́ tèso tó bàjẹ́ jẹ́. يدعو الإله jẹ̀mọ́ ọ̀nà wo ló dá. ọ̀rọ̀ ń jìbù ni. ẹ̀dọ́ kẹ̀ kọjú sí mi. ẹ̀yin ìyẹn ńlá tẹ wà níbí. ẹ̀ má dáràn jọrọ ní lójú. bẹ́ẹ̀ bá da aṣọ tó lọ́wọ́ ń wọ̀ fún yín. òun sọ aṣọ tó lọ́wọ́ fún ádámà lónìí. بفرد خطيئة وبفرد ذنب ó sì ní kí n àgbọ̀ rí. من الجنان أخرجت البرايا ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́ farabalẹ̀. ṣètẹ́lì nìkan kọ́ ló dáná ìjọra ẹni lójú. àlejò ádámà ṣe tí ò dá sọ́nà mi. ǹjẹ́ tí ádámà tó dùn ní ìtẹ̀ màláìkà yẹ́yẹ́ tí ò sí pàmò tó lẹ́jú mi àti. ó wá wúra rẹ̀ báyìí. wọ́n sọ fún ọlọ́run pé ìjọ ló dá ẹni tó jù mí lọ́mọ́. o tún wá sọ lẹ́nu pé ọ̀ tiẹ̀ tó bá. wọ́n á tún dá fúnra rẹ̀ èmi tó dá pẹ̀lú ọwọ́ rẹ̀ ló fi dá mi. ọ̀fẹ́ mi sí ilá fúnra rẹ̀. ọ̀dùn mọ́sálì jẹ́ ẹ̀ka fúnra rẹ̀. ọ̀dùn kàmọ̀dé náà tẹ̀lé bá fún mi. òpin onímọ̀ tí ẹ̀ka ò ló jù mí lọ́mọ́. بفرد خطيئة وبفرد ذنب ẹnìkan láwọ̀ lọ kíláàsì mi. àlejò kó pẹ̀lú yín máa ní. à ń lọ kíláàsì ní ìtẹ́lẹ̀mà. ìmọ̀ mọ̀lẹ́ láti àti ìtàn sílò àárín wà. bọ́lá fi yẹn sí. من الجنان àwọn òbí ni wọ́n ti ń kọ́ kéwù. ẹ̀yin wọ́n lọ́wọ́ ti kọ́ jà. أخرجت البرايا tòbí tẹ́ kọ́ sára àgbẹ̀rẹ́ ni wọ́n ń kà kí lọ́mọ tó kù lẹ́yìn àgbẹ̀rẹ́. ìgbà fún ọ. وقل كيف ترجو lọ́kùn mọ́fà kí wọ́n ọpọlọ mi ti ń sáré ká. ẹ̀yà bọ́ wà. ntú ọlẹ̀ lónìí. ló wá da alẹ́ tó bá mọ̀ kọ́ iye ọmọ tó bá wọlé sọ. bàbá yà sí ọlọ́ni á
èmi tí mo sọ ọ́ dà báyìí bí èmi tó pamọ́ hàn ọ́ èyí tẹ̀ wá bí inú rẹ ni inú ìlú ni mọ́sálásí ni wọ́n mú ọ̀fà lọ́jà kọ́mì nínì tó bá ti lẹ́nu mi ò tó ọmọ ọ̀parẹ́ ni. àbẹ̀tí ọba lẹ́yìn tó jùlọ àmì ní ọkọ̀ dálẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ náà ọlọ́wọ́ síìlì oríire lórí tiẹ̀ ó ní ọ̀sẹ̀ tiẹ̀ pẹ̀lú mi ò sì ti dásùkò rẹ bá tó. ohun tí ó bẹ̀rẹ̀ lórí rẹ̀ ó ti parí lórí rẹ̀ ọmọ ẹgbẹ́ ìwọ́n ṣe jù wá tà lẹ́nu. àyọkọ̀ ọ̀tẹ̀kalẹ̀ tó làbá ní kò mọ́ challenge yẹn. àwọn ẹ̀jẹ̀ kọ́ yìí gbogbo tẹ́lẹ̀ wò ó dàrọ́ la tẹ́lẹ̀ mi ò sí lára yín ni. ìgbẹ́tọ̀ bá da tọ́ sí iṣẹ́ sí ara àwọn èèyàn rẹ bọ́lá nígbà ìdíkà yóò ta láyà ẹ̀jẹ̀ mú nǹkan títì ní kí lọ jẹ́. gbogbo àtẹ̀yìn àjẹríjẹ bàbá wa jẹ́ ẹ̀rí gbọ́dọ̀ ní fọ́ọ̀gbà náà wà lónìí ọlọ́run wa tó pa wọ́n tó tàbí dèèyàn. wọ́n bá mú ilé ìdí. bàbá yà sí ń tẹ̀ nínú tẹ̀bí excel bẹ̀tẹ̀ kìlọ̀ bá nípa àdéhùn ẹ̀wá kúnlẹ̀ yẹn ìrẹ́fẹ́ lọ wájú àgbáyé ló kúnlẹ̀ yìí. bàtà ọ̀la sàlàyé nínú. Àbúyí káìsà tàríjú sí ìdòfúnni. Bàbá mi. Eléyà pìrẹ̀ olóòfin nínú ẹ̀yẹ̀fà bọ́ọ̀rọ̀. Bàbá yà sí. Dọ́tà òru mọ́kà wọnú rẹ̀. Tẹ́ òru mọ́kà wọnú rẹ̀. Ẹ bá kọ́ fún wa. Tìkẹ́tìkẹ́ gbogbo ẹlẹ́yà ni kò fẹ́ gbogbo ọ̀nà lájà nínú rẹ̀. Ọkùnrin ò kankan yín ni. méjèèjì parí alájà alájì. Ọ̀rọ̀ mi náà ti tún kàn ní ọkùnrin náà. Mọ́kà wa ni tọ́ntọ̀ nínú ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni fa a mo ní àpọ̀ ẹ̀ sọ́dá ló yẹ mi. Bàbá kì í. Sọ́dá ló yẹ mi. Bàbá kì í. Àti ẹ̀sùn sí yàrá lọ́wọ́ nísìn. Bẹ́ẹ̀ni. Ní Màdínà nínú ọmọ yìí tẹ kó lọ. Tẹ kó lọ. Dr. Rasheed wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Jìwọ́ jáde kú dàda. Bẹ́ẹ̀ni. Eléyà bí olóòfin nínú ẹ̀yẹ̀fà bọ́ọ̀rọ̀. Bàbá wo nípẹ̀ bẹ́ẹ̀ bá yin olórí rẹ olórí ló máa fẹsẹ̀ jẹlẹ̀ síta ni. Sọ́wọ́n tá a jẹ́ múnú ọba wà nínú ayé. Wọ́n tún máa sún yẹn níwájú pọ̀, owó asún yẹn níwájú, ìmọ̀ asún yẹn níwájú, làákẹ́ asún yẹn níwájú, kẹ́lẹ́ ní ìpàdé wájú ni ẹni wájú ni ẹni wájú. Ìmọ̀ ẹlẹ́jẹ̀ wúlò wájú, àti wà níwájú ni. Wájú sí wájú ọmọ ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ olórin là ń kà, wọ́n bínú olórí ibú. Tí ọba bẹ́ẹ̀ bí àmọ̀, wọ́n bínú lọ yí padà náà ń sọ. Ṣé ìwé tí mo ní ẹ̀wò mi? Kí ló dé tẹ ẹ mọ́jọ́? Tí èrò ò yí padà pé ṣe tiẹ̀ ní àwọn àti tiẹ̀ nínú ọ̀dẹ̀. Ó dàbí èèyàn ní wá, á sì tiẹ̀. Kí ló dé tẹ ló ń kò? Ẹ pè wọ́n ní nǹkan ni. Ẹ pè wọ́n ní nǹkan. Ẹ pè yín ní nǹkan. Olówó ní ọ̀pọ̀ òlòsì ní nǹkan tó bá kú pé lẹ́nu òlòsì. Lẹ́yìn kan tí wọ́n lé àti kó kú kò sí tí ó sì mà. Bàbá wa gbòòrò kò ló ń tẹ̀lé tí ilé wà ní ọmọ ìjẹun sí ìjọba lọ́rùn. Ní olòsì sọ̀rọ̀ mú bẹ́lẹ̀ rẹ̀, má ní ọ̀dẹ́ pàṣáré rẹ̀. Yóò sì fọ́ ọ létí lójú àlejò. Alẹ́ yá pa mí. Sáàmì kí n sá o, báwo ni tí ó ṣẹlẹ̀? Àkòrí kẹ́fà tàbí ẹ̀fí ìdòfúnni. Bàbá ọ̀rọ̀ ni Ádámù sọ yìí. Síta ni ọ̀rọ̀ ni gbójú ó sọ́mọ̀. Wọ́n ní sọ́mọ̀ báyìí, ó kẹ́ orí àmárùn-ún bẹ̀. Ẹ̀kọ́ tó sì ní bí, ń tọ́ pamọ́ ní ìfara hàn ọ́. Ó wá rí nǹkan márùn-ún. Ó wá ní ọlọ́run àwọn olùrọ̀ kí ni Muhammadu lè mú rẹ bá. Fatima ọmọ rẹ ni ìwé ẹ̀mọ́ o. Olórúkọ ìyàwó tí kí ẹnà bọ́lá náà bá ké wọn. Ọ̀dọ̀ tù màmá mìíràn mú lọ wí. Eléyà
بالألوف من الخطايا. ọkọ rẹ̀ sí ni alilu alilọwọ Ọlọ́run ló sọ ní amirul muminin ẹlòmí ní kí n kẹrù jáde fún mi òun gẹ́gẹ́ ní amiru látọ̀dọ̀ lọ ọ̀tẹ̀ ànígbà fọmọdé lójú dẹ́yìn àgbọ̀dọ̀ tí yìí tó náà sáré gbà lọ. ìyá بالألوف من الخطايا. ọ̀rọ̀ méjì ni wọ́n sọ bí àsìkò méjèèjì. ẹgbàá méjèèjì. bàbá yà sí. Ádámù ni àwọn méjèèjì ń kọ́ wọ́n lásán àtò sí nínú. wọ́n ti sẹ́gbẹ́ rẹ̀ pàápàá. sọ̀rọ̀ ẹ̀wọ̀n yìí torí wọn ló dé kí n dá o. mo fẹ́ kí wọ́n pa àrẹ jáde kí wọ́n bá parẹ́ ni mo lè dá wọn láì gbọ́dọ̀ rẹ kọjá. ṣùgbọ́n ọ̀nà ọ̀padà bí wọn. kódà owó kọ tí Ádámù ń jẹ́ nígbà tó dúró ẹ̀yẹ Abu Muhammad ni wọ́n pè. ẹ̀yin kí wọ́n fi pè bẹ́ẹ̀. òǹkà tí Ádámù lò Muhammadu Rasulullah lọ́wọ́ síbẹ̀. Gbogbo yìí ìyá ìyá tẹ bí ọmọ tó jẹ kẹjá alágbàwá ni ọmọ ti tán jù lọ yóò parọ́ yín wọ́n lè wọ́n dé èèyàn ẹ má fi dùnú pa tẹ bá bí. Ṣé wọ́n gbọ́? Ọ̀rọ̀ ní ìgbà gidigidi ní sàlàyé kó yí ọ ni. Ádámù ọ̀rẹ́ yàtọ̀ yà ọ̀rọ̀ jòkó. Yàyà àbádájú mi lóde ọ̀sẹ̀ má sàlọ̀ jìnnà tó lọ́tún yà mí. فقل Ọ̀níyàwó rẹ̀. كيف ترجو في دخوله بالألوف من الخطايا. Bàbá ìwò mi. ẹ wo bàbá. Olúwa ní Ádámù. Ádámù. Ọlọ́rù. Ẹ̀gbọ́. Ọ̀gbọ́dọ̀ wò hán ọ̀gbọ́dọ̀ wò wọ́n. Bẹ̀ áyì ní hasad. Sọ ọdún ọ̀sẹ̀ fi hàn ọ̀ yìí. Ọ̀gbọ́dọ̀ fojú kéétà wò wọ́n o. Ọ̀tún padà wà á rọ̀ ọ̀gbọ́dọ̀ ronú pọ̀ fẹ́ dàbí wọn. Tọ́ba ẹni ọ̀fẹ́ dàbí wọn kò ń pa ọ̀rẹ́ yìí. Wá sí àkọ́kọ́ tó di múlò. Tọ́ba ẹni ó ga. Wọ́n fojú kéétà wò. Wọ́n sì ní kọ́nà gba tiẹ̀ fún ọ. Ìwọ́n tó ti ga wọ́n àti kẹta mọ́rọ̀ bẹ́ẹ̀ lómi ò lè ga. Tẹ́ẹ̀ ti dìbò nínú ọ̀tàn. Àwọn ọ̀yọ́ wà sínú rẹ̀. Ọlọ́run tó fún àwa àwọn náà tó yẹ Fátímà. Ó lé ilé ọmọ tó dáa jù lọ ní káì. Ọ̀gbọ́dọ̀ ló lẹ̀ kejì mọ́. Mo kàn ní kọ́ orí ẹni ẹ̀mẹ́jì ẹ̀ lè tún ọtẹ́ dùkú. Ọlọ́wọ́ kádàrá ọ̀fẹ́ dàbí Nàìjíríà. Nígbà tí a bá fi hàn eré òun náà sàtọ̀ ìdí National Union. Bẹ́ẹ̀ di pírẹsidẹ́ǹtì ọmọ ní àjò tí ó ràn á ti kú. Iṣẹ́ mẹ́rin ni wọ́n ń ṣe. Ìwọ́n tó lè darí kórópè. Ọ̀kadà lásán ti ń gbà ní sọ́nẹ́tì kò rọrùn. Ọlọ́pàá bẹ́ẹ̀ náà pa gbogbo lónìí ló sọnù. Wọ́n ti jẹ́ ìyàsọ́ dín lónìí ọlọ́fẹ́ jẹ mọ́mù. Ọ̀fẹ́ darí akéwì sọnù. Ẹni akéwì ní dọ́tọ́rọ̀ fún wa. Full body. Ó ń gbọ́ ẹ̀gbà rẹ̀ kó lù. Ọmọ tẹ́lẹ̀ òkú wọn náà ní mílíkì ọmọ ẹ̀ lè máa fi wẹ̀. Wọ́n sì ti lé kiri lónìí. Wọ́n ti lọ wọ́n jẹ́ ọmọdé máa ń wọ́n fà. Ọdún wọn lọ́ọ́ sọ kú rẹ̀ kalẹ̀. فقل كيف ترجو في دخوله. Mo kí ẹ̀kọ́sẹ̀ náà ẹ̀rọ kú náà sí. Ṣé ìtajà ní ìdájú? Abdul Aziz. بالألوف Àwọn lè bá lóko. من الخطايا. Ẹlẹ́kẹ̀dẹ̀ ìpáyẹ̀ rẹ̀ bàbá wa. Ẹ tí ẹ bá ní ẹ̀ ní pọ́blẹ̀mù ẹ̀yẹ fúnra yín. Ẹ sọ̀tẹ̀ lé tó wọ́n wájú kú. Sàlẹ̀ tó lọ máa fún ọ, ọ̀gbádùn tiẹ̀ náà. Jẹ̀mọ́ lójú ẹsẹ̀. Ádámù kan ronú pé ọmọ tí pọ̀ ló jù mí lọ. Ó ní ọlọ́run ọ̀sẹ̀ gbàdé. Ọlọ́run ọtí sẹ̀mí. Ẹ̀kọ́ títí ní o. Ẹ̀yẹ́ tẹ̀ fẹ́ gba tíá kẹ́lẹ́ máa lórí fún abọ́dọ̀ fún yín lónìí. Ọ̀fẹ́ lè wọ ẹlẹ́wù. Bí ẹ bá sọ yóò fún ọ. Torí wọn wọn sáìsì lẹ́jẹ̀ kan náà. Àbí kó kọ́ ọ lẹ́sẹ̀ kọ́ ṣubú láàrin ìjà náà. Bàbá ilé ìgbà ẹ̀ gbọ́. Àwọn ọmọdé kẹ̀tù wọ Fátímà ni. Wọ́n ní yé.
nínú òbí èyí wá jù mí lọ. Yóò á jù mí lọ. Ọlọ́run wọn náà sẹ̀. Wọ́n ti rò kúrò. Wọ́n á sì ní àkọ́kọ́ ẹ má rò kúrò sẹ́ni bá ga o. Ẹ má rò ó. Ẹ bẹ́ parọ́. Ọ̀hún ṣe táìmù náà. Tiẹ̀ wọ́n nù ọ̀wọ́ ọ̀run mọ́nù. Ilé àbúrò. Ọ̀làwẹ̀ tiẹ̀ bàjẹ́. Òkú virus. Bàbá yà sí. Sọ́jà máa ń gbọ́. Máa wọ́n ní tíra tó wà ká. Máa wá ká. Kọ́mọ tó bá tó lówó ra mi. Olówó fi mí náà lè kọ́ pé. Jẹ̀mọ́ jẹ́mọ́ ní àgbà ni ó yẹ kọ́ ní nǹkan àgbà lọ́wọ́. Ọ̀rọ̀ tí ń sọ lónìí ó wọ́n lọ́jà ní ẹ̀sùn sùn. Jẹ̀mọ́ tẹ̀lé mi wọ́n ni. Ẹ mà tẹ̀lé mi. Ọlọ́run dáa náà ẹ ti retí mo ní ẹ̀mọ́ rò. Ó dáa ìwọ Ádámọ̀ ọ̀ tèso àmọ́ ìyàwó rẹ̀ ló kó bọ̀. Ẹ̀dá Jésù ó dẹ́tẹ̀ dé mi lọ́rọ̀ kan kí wọ́n tà máa gbogbo ojú wáyà sí ọwọ́ ojú ká parí ẹ̀gbọ́ ká ṣe etí ká yọnu ká fọ ẹsẹ̀ ní tá a bá ṣe lórí ìrònú àdéhùn ní àlálùwàlá. Kí ló bí? Kí ló bí? Ẹ̀gbọ́n ní sàn. Mo lọ wí yìí. Bífáwọ́dì ìkọ̀bíyàtì. Wọ́n bí fáìdì dáwọ́dì. Jẹ́mọ́ ẹ̀dá mi lò. Ìyá lọ bá rí èso. Òróró èso ní kọkọ rí ó jẹ́. Ọlọ́run ní tí mo ti ní ẹ̀mẹ́jẹ̀. Ìwọ Ádámọ̀. Àṣẹ́pọ̀ tiẹ̀ fojú rí èso lásán. Tọ́ọ̀rí. Ojú rẹ̀ dára. Ó fọ́ mú èso báyìí. Ọlọ́run ní káì. Ọ̀daràn ẹ̀ tẹ̀lé mi. Ó wá ká ọwọ́ lórí. Yéé! Ọlọ́run lọ́wọ́ tó fi kan orí náà, orí rẹ̀ tó dára. Ẹsẹ̀ tó fi lè lọ bí èso, ẹsẹ̀ rẹ̀ dáràn. Etí tó fi gbọ́, ìgbì àṣetánì etí rẹ̀ dáràn. Ẹnu tó fi jèso, ẹnu rẹ̀ sì àgbákò. Ọ̀wọ́ inú tó fi gbọ́ ọ̀rọ̀ èso, mo ló bí kásàlùwàlá. Ọlọ́run lọ fọwọ́ rẹ̀ kó tó bá mi sọ̀rọ̀, wọ́n á fọwọ́. Ẹnu lọ fọ ẹnu rẹ̀ rùn. Ojú tó fi rí mo sọ́dọ̀ ojú bú lọ fọ́. Ọwọ́ tó fi kan orí tó rọ́wọ́ ní o ti kó virus. Bọ́ọ̀ ti fi kan orí, òun bínú sórí rẹ̀ náà. Fẹ́mi pa orí, òun pa orí. Ẹsẹ̀ tó fi rẹ̀ náà bí èso, ẹsẹ̀ rẹ̀ dára lọ fún ẹsẹ̀ rẹ̀. Olóńgbò àgbàlá. Bífáwọ́dì ìkọ̀bíyàtì wọ́n bí fáìdì dáwọ́dì. Nínú ẹ̀rọ̀jì náà ni Dákẹ́. Kí ló bí wákàtí máa rà? Kí ló bí? Gbàtí Ádámọ̀ wá sọ̀kalẹ̀ tó nílé ayé, Ọlọ́run ní kó dúdú ní ìdá bàtà. Ó wá dúdú, kò tọ́ bó ti wà tẹ́lẹ̀ mọ́. Wọ́n á sunkún. Èjì nínú wa ni sẹ́kùn ọ̀sùn wọ́n gbàdùn ní ìsìn. Bó ṣe dàsùkò wọn àtúbà, ó ní yẹn lẹ́bíà fọlọ́ ní ìsìn. Ó yẹn lẹ́bíà. Dúdú wá sí láti di orí ó débi dáyà. Ó dàsùkò sùúrì, ó ní tún yẹn lẹ́bíà fọlọ́. Ó yàn, ó kú ọbẹ̀, ó bọ́ sí ìdodo. Ó tún ní àsùpá sí ó tún yẹn lẹ́bíà. Ó tún yàn, ó kú omi ìdodo. Ṣé dáadáa báyìí? Ó débi okun. Ẹ̀kọ́ nígbà tó yá ó tún yàn mí, ó kú ọbẹ̀, ó dé kókósẹ̀. Ìgbà tó yẹn lẹ́fílẹ̀ karùn-ún ní dúdú tó kù lára rẹ̀. Nítorí ká máa kírun wákàtí má dàrú nù. Bífáwọ́dì ìkọ̀bíyàtì wọ́n bí fáìdì dáwọ́dì. Ìwọ́n tó ìbá tí wọ́n kírun dúdú náà bẹ̀rẹ̀ wájú ẹ̀ náà. Nínú ìjì náà ni. Ẹ bíláàkì délẹ̀. Ó kò ní jẹ́ ti ìbára. Jọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló máa lẹ̀. Ó lọ rí. Nínú ìjì náà ni. Ó kò ní jẹ́ ti ìbára. Bàbá mi tó ti ń gbọ́. Dá mi lóhùn. Wọ́n kì í lù. Àṣẹ tí ń dá wàhálà alẹ́ ní kílà àkọ́kọ́. Kábẹ́jú ọ̀dà alẹ́ ìtẹ̀kẹ́ pé wò lè dá mọ́láyé. Ọ̀ fẹsẹ̀ gúgò. Ẹ̀ẹ̀kejì kó fẹ́ gba ọrẹ lóore ọ̀ kàgbákò tó ní bọ́m̀bẹ̀ mọ́láyé rẹ̀. Wá àsìkò àsìkò.
tẹ̀lé kọ́ sì di tèmi kọ́ lé bí tiẹ̀ wọ́n lọ tún programu ayé ẹ lọ́kùnrin tẹ̀ wá tẹ̀ ń bọ̀ lẹ́yìn ẹ lè parí wákàtí kú à parí assignment wa ká tó lọ. àwọn onígbà parí tiẹ̀ lẹ́yìn 120 tájọ dàgbà àwọn ẹlẹ́ni mo kọjá 150 tájọ dàgbà èmi náà kọjá 180 mo ní àyíwá ni wọ́n sùn wọ́n sùn díẹ̀. wọ́n lè fún lónìí ẹ fún lónìí ẹ fún lónìí. ìwé tó tó bá ń kán lọ́múlẹ̀ kalẹ̀ lọ́nà ara. lẹ́yìn ọkọ lọ́nà àbọ̀dá kìí àná bó lọ wí ti èkó. Ọkùnrin ní èké ìfàtàrí bí wọ́n fi gbòòrò ní ẹ̀yọ́. ọ̀rọ̀ yẹn náà níbi tí wọ́n àti lónìí bá. Lẹ́yà òróró fi nínú ìkàtẹ́ wá. kò tún bá yọ lónìí. má ronú pé kọ́lọ̀ òun yẹ lẹ́gbẹ́dẹ́ lulẹ̀ kọ́ tó ga pẹ̀lú ọ̀pọ̀ta ní kádàrá tiẹ̀ ni. ẹ dákun bí ìsìn báyìí mò ń sọ fún pé kó o tọ́jú mi sí ẹ̀ wọ́n dáadáa báyìí bẹ́ẹ̀ tẹ̀ ń tọ́jú ẹ tẹ́lẹ̀ kò lẹ́rù dà ó sì lẹ́rù nísìnyí o bí àsọmọdé máa ń wọ̀ fà ní. àbí ẹ dá mi lò dáadáa ó sì lẹ́rù dáa nù ẹ̀yin tí ẹ léyìn tó ga aládùúgbò yín nínú mọ̀lẹ́bí tẹ́ kà á sí ẹ̀rú yín lè fẹ́ pa wọ́n náà fún òsì la. Gbogbo ẹjọ́ ṣe tẹ́ntẹ́ yẹn mọ́lẹ́ nínú kùtù sọ̀rọ̀ ọlẹ́ nìkan lẹ́ ń jẹ ẹ jẹ páànù yà. Mo dé àfọmídìí àdíjọ ni mo lọ sí sẹ́mẹ̀ wọ́n dé àfọmídìí wọ́n ara wọn lọ́kọ̀ wọ́n sàn lọ́wọ́ máa mo ní ẹ wá mí ìkẹ́tì kọ́kọ́ màmí ó mìíràn ẹ̀yìn ní àròjù ní ìmọ̀mù yàtí àbábá mi dáadáa wọ́n ṣe nọ́mà ọ̀gá gbọ́dọ̀ àṣì bàbá wọ́n ṣe nọ́mà mo ti dé kiri oúnjẹ omi mo ṣe táyà ọkọ̀ mi gan ní ọmọ yín tí a máa kẹ́rẹ́ ara tó wà lẹ́kọ̀ọ́ wọ́n àtàrí lé títì ní ń fún ọmọ mi ní yóò ṣe gbọ́dọ̀ tó wá mo ti dùgbẹ́ bá díjì ni àwọn wá ní bàbá mọ̀ mí ni àwọn ọlọ́mọ wá ní àdúrà yà sí ìlú náà ṣe nọ́mà wọn lọ kárí ọ̀sùn oríire ẹ̀yin tí ẹ mọ tí ń ṣẹlẹ̀ ló bó ṣe tẹ́ nìyẹn. Ọkùnrin kí ó fàtàrí bí ó fi ìdòwò rẹ̀. Ẹ dákun kẹ́mi wọ́n lè mọ ìyá sí rí ọlọ́mọdé sórí ibú ó mọ eré tààrà. Lẹ́yà bí òye fi nínú ìkàtẹ́ wá. Ẹsìmọ́tì ètò ẹ̀ lọ́fà tó ní àfọ́ àti ó pa ọ́nà ìjókòó tọrọ àdúrà fún mi. Mo ní fún ní kọ́kọ́. Èmi la gún owó yín. Ẹyẹ bẹ́lẹ̀ kí n bẹ́ láyé. Lẹ́yà bí òye fi nínú ìkàtẹ́ wá. Kí n ṣàdúrà. Bẹ̀rẹ̀ ní àti wàsíù. Ọjọ́ ètè. Sọ̀rọ̀ méjèèjì. Tó bá bẹ̀rẹ̀ ó ti wà gádá. Bàbá ìmọ̀ àmúlò ní àwa. Àbá orí tí mo sì ga. Èyí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ìgbàlódé kí wọ́n lọ. Èyí ló wà. Wọ́n ní kó fún mi ní màálù. Olùwálé lóòótọ́ ni wọ́n lè fún yín. Àmọ́ mo lọ padà bọ̀. Mo lé mi lórí mi kọ́ ìmọ̀ ìgbà náà. Mo fẹ́ kọ́ ìgbà lóde bí hàn. Kọ̀lẹ̀ tó dé kò ní yúnífọ̀mù kó lè pa àlùsọ̀nà. Mo lọ lọ́dún lágbára. Ó ní wọ́n sọ. Gbogbo ọ̀fà ní fún ọ̀yà sí jẹ. Ó lé àgọ́ rẹ̀ wọ́n sì dáadáa sí ìran yín. Ó kọ yín gbà láti jẹ. Mo ń sọ̀rọ̀ ní Àbújá, bàbá onípa náà ní Àbújá, òru láàbìrì, àwọn nínú kọjá. Sẹ̀rẹ̀tẹ̀ mi yẹn, tó òun ní fẹ́ kí náà sẹ̀rí. Obìnrin náà kọjá, wọ́n gbé mi. Olóògbé lọ tọ̀, mo ti rí lára ẹ̀jẹ̀ mi. Bàbá onípa wa ní ìmọ̀ nísìnyísìn àti àjọ ànínú kọjá. Sọba lè tẹ̀lé bá ká ara wa nù. Èmi ló ṣe ní tẹ̀mẹ́rẹ́ ló ga lójú. Ẹ̀ kò ní jalè ẹgbẹ́ sí òfò. Yóò sì wọn lónìí nù. Kíkà náà ló wà rọrùn báwọn. Kọ́kọ́rọ́ yẹn lọ sọ ibi ọ̀fẹ́ ni, ó yẹ kó ti dá àbọ̀ jù láyè. Àníyàn lè ga kọjá àbọ̀ sínú ọlọ́bí sípàsì. Ọlọ́ bẹ́ẹ̀ di wákìlù lójijì. Ìnáwó ń bá wákìlù jẹ́ fèmí, ó rìnrìn òpè. Èmi lè ṣe fẹ́ dùn mí. Bàbá yà sí kásẹ̀ bí ọ̀bá òkú wa náà. Ìfárẹ́dẹ̀ ìkàtẹ́ àti
وبفرد ذنب من الجنان أخرجت البرايا ẹni bá yóò bá níbẹ̀ ní sọ̀fọ̀. من الجنان yòówó ló sì kàmí lára. أخرجت البرايا kábílẹ̀ yorùbá ànábì nínú ìwádìí sí dáadáa. كيف ترجو في دخول ìwọ tẹ fẹ́ wà ní jẹ́nà. ọbẹ̀ wà ní jẹ́nà. ṣíṣe owó rẹ̀ ò dáa. yóò dáa. wọ́n lọ ti wọ̀ ọ́. ọlọ́ ti wọ̀ ọ́. ó kí ẹlẹ́yà fún ọ̀fọ̀ local government. bẹ́ẹ̀ni. omi ni o. إليها بالعنوث من الخطايا ọkùnrin kó bá mi tẹ̀. bí mo ṣe rí tó gbé mi lọ́wọ́ mo fẹ́ lè gbà pákó. lọ́mọ mi kọjá lọ́wọ́. إليها بالعنوث من الخطايا olùdarí náà rẹ̀ fún wa. ó fẹ́ sáré sá. lọ́mọ mi kọjá mo kọ́ lọ́gbà fún àlejò. إليها alága. بالعنوث من الخطايا àtẹ̀lẹ́lẹ́ náà kọ̀ọ̀kan náà ni o. إليها بالعنوث من الخطايا ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni àgbà tẹ́lù tí mo ṣe wá sí palace lọ́dọ̀ ni kánsẹ́lọ̀ tó kàn fún mi wọn ò sì lo ọkàn tó fà ọ́ dákọ̀ náà fà yìí bóyá bá ti dá kì í ṣe tó dà. èèyàn gidi tẹ́kù tó dáa tẹ́kù kí wọ́n ti tàbí sílùú lọ́bọ̀ ó yọkùn ló fà yìí. ọ̀sẹ̀ mẹ́rin olú ẹ̀yìn o ṣùgbọ́n alẹ́gbẹ́ yín tí ò wúlò ọ̀hún adóde àkíọ̀ kí lábẹ́ kí lára ẹni tí ò bá gbàgbà ìwọ́n lẹ́nu mi ni ẹ̀sọ́ fún ọmọ kò tí ì kí ni kí ni kí ni láti ọ ọba wúlò ni wọ́n sọ pé tó kí ọ ọlọ́mọdé kí wèrè olùyẹ má jẹ zoro bí a bí bàbá náà ti jẹ torí ẹ̀ lọ ẹ̀ zoro ní ìlú abẹ́ ọmọ kí ọ ti jẹ zoro. olúwa báyìí ẹ ní sọ́kù. bó ti wọ ẹnìkan máa rán wọn sí lọ́dọọdún báyìí. bẹ́ẹ̀ni. báwo ẹ bá ti di 25. kòkò ẹ sì máa jíṣẹ́ kò dérí. kò dérí. ìwọ ọ̀ka tí wọ́n rán sí à. bẹ́ẹ̀ni. àwọn sì lè fún wa ní 72,500. bẹ́ẹ̀ni. wọ́n ti dín ní 100,000. ìkànnì. o ti já òwe lẹ́yìn. alága o ti dáwọ́ àsídélẹ̀ àwọn àṣẹ àkànṣe àdúrà fún àwọn bàbá àtìyá àtẹ̀kùn ti lọ́nu lé. mo lọ wí. وفاض خطيئتي وبفعل ذنب من الجنان أخرجت البرايا. lídà ní bá mi sọ̀rọ̀. وفينا رسول الله يتلو كتابه lídà ní bá mi sọ̀rọ̀. إذا انشق معروف من الصبح ساطعا أراد الهدى بعد الأمان فتريدنا. ìjọba ní náà. ọ̀sìn tábìlì dáadáa. ó dà yorùbá àbẹ́bí kì í kọ́. sallallahu alaihi wasallam. yorùbá rẹ̀ mọ́ o. sallallahu alaihi wasallam. yẹ kó kìlọ̀ dáadáa. sallallahu alaihi wasallam. mo kí ẹlẹ́gàá fún ọ̀bà local government. Sàbákì. Alhaji Suleiman. mo lọ Ọlátúnjí. وفينا رسول الله يتلو كتابه handsome chairman. إذا انشق معروف من الصبح ساطعا. ìmìlẹ̀ náà wò ló ṣe. wọ́n yẹ kẹ́ni kó máa kà wọ́n láàrin kí ni wọ́n ń bí alága. ọlọ́run ló dáa mo káyọ̀ gbogbo rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ jẹrẹ ìgbádùn. mo tún wá fún alága. ara tí mo tún kẹ́kẹ́ tó dé bàbá kan sí. ìyẹn ṣe fẹ́ gbórí rẹ lórí rẹ.
Nígbà tí máa rọ tí òdà ọlọ́mọdé rò sí, ṣé wọ́n tún di chairman and president ọlọ́kọ̀ Nàìjíríà? Bàbá aláyè náà tó ń káàkiri ẹ máa fún àwa. Tó máa fi ṣe dáwà. Ẹ ti dáwà ká bàbá o. Wọ́n àgbọn ìgbà tó mú mẹ́tọ̀ ká bàbá. Báwo àrùn ọ̀gá bàbá èmi ń sádìé o. Bàbá ẹni náà, ẹ̀yin tí a rò pé sẹ́ni sí àfọ́ àlẹ́ bìíyà yìí. Bàbá ẹ̀yin lọ́ba lọ́ba wọ́n dì méjì tí wọ́n da ayé lórí atẹ́gùn wọ́n lé àfa yìí ṣiṣẹ́ ẹ̀ tó bá sẹ̀mí ẹgbẹ́ lógún ó dàbí ká sọ pé àwọn ọlọ́kọ̀ kú òwúrò ẹni bá sọ pé kò dáa bẹ́ẹ̀ ti pọ̀ tó ìdá tó ọ̀ pàdé mi ìwọ̀n níbẹ̀ náà kọjá ìdí wọn láyé ojú ìgbẹ́ yóò tún máa rí orí ata yóò fi jáde gbọ́ ọ lẹ́nu ṣùgbọ́n lọ́kọ̀ lòun náà kò ní bíbí nì. Nígbà tí òkúmọ̀ ti gbọ́dọ̀ bá bọ̀ ṣé ẹ máa parí ìjà rí ni. Nígbà tí òkúmọ̀ kan dìbò àkọ́kọ́ pírẹsidẹ́ntì àkọ́kọ́ mo wà lọ́dọ̀ wọn ní sàgbàrá ní ọ́fíìsì wọn jẹ́ lọ́dọ̀ wọ́n wà ní chairman ní lọ́dọ̀ wọ́n fẹ́ dìbò ààrẹ àwọn 585 lọ́gọ́ ìsọ́kù oníjọ́ náà náà tí ń lo àkú tí a ti létí nìsí. Ẹnugu tí ẹ bá di ìbò ọba bàbọ̀ ìlú sì fọ́ọ̀nù wọn nígbà tó yá òkú wọn mú ìtọ̀ mọ́lẹ̀ ní a bá ní òkú oṣù ṣẹlẹ̀ ní ìwé wa ní òkú oṣù kí ni ṣé kí lè bá àdékò wọ́n yọ̀ dábò kó ṣe tiẹ̀ tó bá parí kí n ṣe tòun ṣọpọ́ náà tóbi ni ẹbí wọn ní ìsínbẹ̀ sọ́ọ́tù mi náà fi sí tẹ̀mí tíráàbù lẹ́nu ṣé ìwádìí bẹ lẹ́nu bóyá wọ́n lọ́wọ́ fagídí sẹ́jọ́ náà wọ́n lè pa sójú náà àbí kí wọ́n pààyàn sí lọ́rùn kí ló dé tó ọbẹ̀ kí wọ́n pààyàn tiẹ̀ dúró ọ̀dà yìí ọbẹ̀ sí òfò. Ọgbọ́n mo lọ wí. Àwọn àwòrán báyọ̀ báyọ̀ máa fọ́kùnrin obìnrin bíi mọ́tìnàtọ̀ ànàmọ́ kọ́ra ẹ̀kọ́. Alága wọ́n tún fi kúnnú wá sí ní àkọ́kọ́. Ẹ má jẹ́ àbójú dé nìkan bí òní dè èèyàn. Bàbá kọ́lọ̀ tó ń náwó mi. Mo ṣe fojú àfáàrí ní kàràkàrà bí kòkèrè bá. Mo tẹ̀lé mi dáadáa kiri. Èmi ní jẹ́ bẹ́ẹ̀ ní Ghana. Kọ́mẹ́tì ní máa ń ka owó. Wọ́n wá tó o pé àádá ka owó. Ṣẹ́ṣẹ́ ní ká ka owó ni. Òde àwọn ọ̀tá àkọ́kọ́ lọ. Àlájà mi ìdíje ará bàbá oníjìyàn. Nílé àrólé. Mo wà ní Dìmagbòho. Mo ní àwọn olùkábíyèsí wọn ní àwọn ẹni wọn kú bẹ́ẹ̀. Wọ́n máa ka owó tí mo fẹ́ pa. Ọdún lọ́fà yìí lọ́fà yìí. Tí ẹ bá ní kọ́mítì àfà àti kàwé lóde, omi tí mo dá lẹ́nu. Gbogbo yín abẹ́ kọ́mítì mọ́sálásí kẹfà tẹ̀ ń jíyà tẹ́lẹ̀. Kábíyèsí bá ní ẹmu ké ọlọ́run oníjà méjèèjì. Ọmọ yìí ò ní gbà ohun tó kéye. Tó fẹ́ ní ẹjẹ́ àṣẹ. Òní pawó lóòótọ́ ẹlòmíì sì ní máa ka ẹmu ké. Owó tí wọ́n pa ní ìmúṣẹ́ ẹlòmíì ní ká. Lẹ́yìn tẹ̀ kí ni kúṣẹ́. Níjọ́ lẹ́bi pé kí àáfàá máa ka owó àáfàá lóde. Mọ́sálásí ní etí ìbọ̀lọ́pọ̀ ọdún nìsí yìí o. Bíríkìlà ní pé wọ́n fún yín nìsí. Nìsí o, ẹkú bẹ́ẹ̀ sí ẹtí. Àwọn ọmọ ìlú bá bàjẹ́ máa fọ́pẹ́ máa. Bàbá ẹlọ́pàá wa ní ẹ̀mùké ọmọ yìí tó kéye. Ọmọ yìí máa ti ń ṣe jẹ́ àgbà tiẹ̀. Níjọ́ làwọn àbá bẹ̀rẹ̀ sí ní déjì owó. Àìpọ̀ yìí rẹ tẹ́lẹ̀.
ó kàn fún ẹni iye tó ń wọ̀ ẹni. Wọ́n tó wọ́n máa yọ mọ́sálásí ni wọ́n ní ẹgbẹ́ òkúlẹ̀ yọ òun máa fẹ́ràn òun pa ẹ̀sẹ̀ àmọ́ kó bàbá. Ọdún ni mo bẹ̀rẹ̀ pé máa bá owó mọ́sálásí lọ́tọ̀ ló bá bẹ̀rẹ̀ fún mọ́sálásí náà. Níjọ́ náà mo bẹ̀rẹ̀ sí nípa mo kọ́kọ́ pa 8 million fún Central Mosque. Ṣé bá yọ ọ́ ní owó sọ́wọ́ ní bẹ̀rẹ̀? Èrè wo láti pa ní tí mo ti di ní mọ́sálásí káàkiri ayé nìyẹn. به موقنات أنما قال واقع. Níṣẹ́ni náà, ẹ̀rọ kò sí iṣẹ́ àfa. Ẹ̀dọ́ kan òkú náà bí wọ́n ṣe kàwé yìí, ọmọ mi tó wà gbádà PhD ọ̀dà ní Dr. Kamal. Bẹ́ẹ̀ ìyẹn fún mi bẹ́ẹ̀ oṣù ẹ̀kọ́ gbogbo dọ́kítọ̀ ní ẹ̀rọ ìgbò kí wá lọ ọ́fíìsì lónìí. Ẹ wá lókùnkùn ta ní òwe. Ọ̀gá mi ò sì fún mi láàyè ibi iṣẹ́. Òkú sì lọ́kùn tó ti fẹ́ lọ́rùn yìí. Ọmọ náà kó sì òkú wẹ̀, òkú màrátà ni ẹ. Tó bá yí bẹ́ẹ̀, ẹ gba àfáà ní iṣẹ́ àwọn onípẹ̀. Lọ́dọ̀ tèmi, iṣẹ́ ni àfáà. À ń sọ research, àìsùn lóru. À ń kọ́ ọmọ ní kéwù. Ọmọ tó ní ẹjọ́ ta ti ń jalè, ó kẹ̀kẹ́ ọmọ yìí lè díẹ̀ o, wọ́n ní pé fẹ́ wọ́. Ògbà bọ́ ìyàwó mi ní ti jí kótó lọ́wọ́ tó. Tìbọ́ọ̀dù, àgbọ̀dọ̀ sí díẹ̀, wọ́n pàjẹ́ ni. Wọ́n kọ́kọ́ fún ní àṣà àti àgbàdo, lẹ́tọ̀ sọ̀rọ̀ ni. Àwọn àrí adìẹ lẹ́yìn bẹ́ẹ̀ni, àwọn ẹrú ọlọ́wọ́ jẹ fún adìẹ nílé mi. Odidi àpò ráìsì, àti wọn ò tiẹ̀ rẹ́ mọ́lẹ́sì. Ó wà bí kiri sí kùdúrà bí ọmọ ti yọ. Bí wàá bọ́ pàbẹ lójú, bí wọ́n bá jùlọ yóò tó jọjọ́ kìí. Ìlú èdè wọn jọ̀gá máa dín sẹ̀kọ́. Yóò fún mi kó sùn, yóò máa dín bí àkàkọ́. Ẹ̀sìn náà báyìí ṣiṣẹ́. Àwọn ajá kópa létí fún akọ́kọ́ láwọn sẹ́kù. Iṣẹ́ ni àfáà. Káṣí bí àfáà aládùúgbà kò ṣẹ̀ṣẹ̀ wáyé. Iṣẹ́ àwọn kan ní. Ẹ̀bá akínú sọ́kùnrin kò sẹ́ni tí ò lè kí kí lọ́wọ́ bá òní rẹ̀. Ìgbọ́dọ̀ wọ owó ká kí ni ewú sọ́kùnrin àtọ̀rọ̀. Ṣùgbọ́n àjọ̀dún tàǹdì ọ̀hún pa. Àwọn náà lọ́wọ́ wọlé kẹ́kẹ́ láti tó lọ́ máa fún mi lóko Ọ̀ṣun ní àbí. Ọlọ́wọ́lé kọ́nẹ́gì wákìlì lóòrùdì lóòrùwí. أران الهدى بعد اليمن فقلوبنا به موقنات أنما قال واقع. يبيت Wákìlì ọlọ́wọ́lé يجافي ọ̀nẹ́nu جنبه عن فراشه. alákẹ́lẹ̀ yàtọ̀ ń sọ̀rọ̀ small but mighty. إذا استثقلت ẹ̀dọ́kẹ̀dẹ́kẹ́ bí tírélà ṣe tóbi tó ẹgbẹ́ nídìí kékeré tí ń wà. Ìwà ló ń lé ẹ̀wọ̀n náà. Wà túlù òun ló fà. Lẹ́yìn àdúgbò mẹ́nu wọn. Yíyọ bàbá ọmọ rẹ̀ owó rẹ̀ wí dèrò. إذا استثقلت بالمشركين المضاجع. إذا استثقلت بالمشركين المضاجع. Mufti àṣetọ̀ lómi délẹ̀. وبيت الجافي جنبه عن فراشه. Òkè apáta bìtì. إذا استثقلت بالمشركين المضاجع. Mufti ẹni ṣe pé ẹgbẹ́ nílẹ̀ tí wà. إذا استثقلت Abẹ́rẹ́ ní ìgbẹ́rẹ́. بالمشركين المضاجع. Wọ́n àti tí mo kọ́kọ́ lọ yẹ owó kọ̀ yìí. وفينا رسول الله يتلو كتابه
ọmọ bẹ́ẹ̀ ni wọ́n. Lọ́dọ̀ ni ti kí. Ẹ̀fọ́ wọn náà nínú ìwé nù. Nípa rẹ̀. Ìyá ṣe pọ̀ màrú fún ọ. Ẹsẹ̀ mi, ìgbẹ́ nìdí láyé. Nínú àṣìbí ìṣẹ́ ẹ̀. Onídẹ́nu tẹ bá jẹ mí lẹ́nu lọ́gbà. Onídẹ́jà kúrò náà wà gẹ́gẹ́ wọn. Àwọn tí ìmọ̀ nínú ìwọ̀n ya ilẹ̀. Bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ kí n tẹ wà kí ni sọ. Ìwọ́n wà ní wọ́n kú ọwọ́ ní wá. Òlèkí ọlá ẹgbẹ́ ní fàárí. Ní ọlọ́run fi tàwa lọ́rẹ̀. Tàbí wà bá lẹ̀ tí ìbá ṣe yìí. Bàbá onípẹ̀, bàbá olúkọ̀tún. إذا انشق معروف من الصبح ساطئا حرام اليهود بعد العماء فقلوبنا به موقنات أنما قال واقعون. Okùn sẹ́ni mẹ́wàá. Mo ti ní kí o lọ sí àdúrà lọ́nà náà báyìí. Mo ti ní kí o lọ sí àdúrà. Kí wọ́n máa sẹ́wọ̀n díẹ̀díẹ̀ kí o bẹ́ẹ̀ kí n gbàgbé gbogbo. يبيت يجافي جنبه عن فراشه. Bàbá tẹ̀dá. إذا Ọmọ ní sáré. Sáré. قالت بمشركين المضاجع Deputy President. إذا استفق الآيات Comrade Ali. مشركين المضاجع. Ìgbàgbé ẹ̀. Àyè ẹgbẹ́ ètò ní ìsìn. Àwọn olórí ilé kan ní agbádá ìfọwọ́ síwájú. Ẹ máa sọ fún ààrẹ. سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله الحمد لله Ẹ̀yin agbádá yín. شكرا لرب Kìnní kan bẹ tí wọ́n pa national president. Bàbá máa ń pa wọn. Àbẹ́ sọ jẹ́rìí ní sùn. Bẹ́ẹ̀ni. Mo ń tọ́jú láti àbúrò níjọ́ kan. Mo wá ọ̀nà Èkó. Mo ní mo náà wà. Wọ́n ní ibà àwọn mi tẹ̀lé mi náà nì. Bẹ́ẹ̀ni. Nígbà wọ́n bá níbi tí ẹ wà. Wà láì tí wọ́n wọ́n náà. Àwọn náà líìdì ni wọ́n wá níbi wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ìró jẹ̀mọ́ Olùjàmá àtìyàwó àtọ̀ ọmọ wọn. àtìyàwó àtọ̀ọ̀nà. Níjọ́ náà ẹ̀ tó tún máa bẹ̀ ní Súlùbà léèwé. Bẹ́ẹ̀ni. Àwọn fúnra ara wọn ní dùrù jẹ̀mọ́ fún ìyàwó àtọ̀ ọmọ. Ìyàwó àtọ̀ọ̀nà. Nínú tá a sì mọ̀ ní pé president yìí tẹ̀ wọ́n national president. Náà. Wọn ò fi Ọlọ́run sí. Mo ò fọlọ́run ṣeré. Ó ṣòro fún mi kí n tó sọ téèyàn sí. Bẹ́ẹ̀ni. Wọ́n ò sì fọ̀rọ̀ àfáàsì é. Mo ò fọlọ́ bá ṣeré. Lẹ́sìn náà pa ẹni gbọ́nà bá a ṣe é. Bẹ́ẹ̀ni. Ó wá sí àbíyèsí. Ó ṣe é. Ọbẹ̀ káwọ́ wá rẹ̀ tó rẹ̀ fit. Bẹ́ẹ̀ni. Àwọn kan ní ìlà Sàmájà. Nílá Sàmájà. Mẹ́wàá ṣé Abdulrahman rántí? Bẹ́ẹ̀ni. Mo ti pé fún àwọn àfà ìgbówó fúnra mi. Bẹ́ẹ̀ ṣe wo ojú àgbo lọ́dà mi ni fíàm. Fíàm. Kò sí fíàm lẹ́ẹ̀kan náà ni. Ní ẹ̀rọ. Joseph Vincent tí o ti wà á pẹ́. Bẹ́ẹ̀ni. Àwọn pàdé ní Jẹ̀bú-Igbó. Ìjẹ̀bú-Igbó. Wọ́n tún ṣèyí olódò tó pẹ̀ lẹ́yìn. Ní Ìjẹ̀bú-Igbó. Ìjẹ̀bú-Igbó. Lọ́bẹ̀rẹ̀ tó sòkú ọ̀rẹ́ ẹ̀ ti rántí. Bẹ́ẹ̀ni. Tó wà nídìí. IBB ní ọ̀dọ̀gbọ̀n mọ́ra wọn báwọn. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ ní búlù jọ́nà. Nǹkan mẹ́ta là á tọrọ fún yín lónìí. Ní bàbá ó tọrọ fún yín. Ààyè tọ́lọ̀ ń fi tòkó sí. Lọ́jà kan ní òkú náà. Májò. Àmín. Kó rọrùn fún ẹ.
Kó rọrùn fún yín. Fàmílì àsìkò mi náà yà ẹ̀rà. Àdákàdà pé ìwà àrùtò. Wọ́n lọ bí mo ṣe kéwì. Bí bàbá ṣe ké. Ìgbẹ́ tí ó kéré láti ní. Ọlọ́run náà nìyẹn. Mami má. Àdébì ló wà lórí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀ jòkó dùnú. Ẹ jókòó dùnú. Tẹ bá jòkó tẹ̀ ẹ̀ kejì. Ọlọ́run jẹ́ ẹ̀rí ṣe. Ọlọ́run jẹ́ rí ṣe. Olólùfẹ́ wọn màsàmì. Àmín. Ọlọ́run jẹ́ gborí. Ọlọ́run jẹ́ gba oríyìn. Àwọn 7 class. Wọ́n ní pàjọba ayé jẹ́. Àmín. Nígbà fún. Ẹlẹ́ẹ̀kẹta Ẹlẹ́ẹ̀kẹta tá a tọrọ fún yín tí bàbá tọrọ fún yín. lásìkò Lásìkò kò ní wáyé nínú ìjọba yín. kò ní wáyé nù ìjọba yín. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ kò ní rí ṣe. Kò ní rí ṣe. Ẹ̀sìn àmì fún ọ. Àmín. Ẹ ní fi pètè bẹ́ẹ̀ dè yẹn rí. Ẹ níbi pìtàkùn ẹ̀dẹ̀ yẹn rí. Èmi lè rí fún báyìí. Kábọ̀ ní 2000 kìíní kan ní ẹ̀túbà. Ọlọ́run ní sọ̀rọ̀ yìí. Ọlọ́run ní sọ̀rọ̀ yín bẹ́ẹ̀. Wọ́n ní lẹ́tì náà lọ́wájú. Wájú lẹ̀ Owó àdúrà tẹ̀sán lónìí. tẹ̀sán lénìí. Tí gbogbo àfa ń bẹ. Náà Tí a ń bẹ máa ní tíá. tí a ń Fún ìdí bẹ̀. náà fi wọ́ọ̀dù. Bẹ́ẹ̀ni. Bó ṣe wà láàrin wa tipẹ́tipẹ́ Bó ṣe wà tipẹ́tipẹ́. ní àkọ́kọ́ sí kíní kan. Allah